kọ́lọ́run Lédùmarè kó bu òróró ìtura kó bù sí ojú ọgbẹ́ tí ó ti jinná, a ò tún ní padà rí irú ẹ̀ mọ́. Olóyè Sunday Igboho ni èmi ní bá sọ̀rọ̀. Òun ni wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ léegun àgbà ń jó, àgbájá kò ń bá wọ jẹ́, àgbàlagbà kì í ṣòro bí òwe, kì í ṣọjọ́ orí náà fi ń pèèyàn lágbà o, ọjọ́ orí kọ́ làgbà o, torí 20 ọdún tán ti bí gate man, 20 years tán ti bí gate man, landlord wọn lè ṣẹ̀ṣẹ̀ wá bí èní, ọmọ 20 years yẹn ló máa padà wá ṣe gate man, ló máa padà wá ṣe ọmọọṣẹ́ fún landlord. Òun ni pé anóyún àgbàsíkù ọmọdé rìn nílẹ̀. Tàbá ní ká wo ìtumọ̀, nítorí kéèyàn bá pòwe nísìnyí èèyàn gbọ́dọ̀ túmọ̀ ẹ̀ kó lè yọ àwọn èèyàn wa, ni pé anóyún àgbàsíkù ọmọdé rìn nílẹ̀. Ọmọdé ló máa lọ ṣẹ́gi, ló máa lọ rẹja, ló máa lọ rẹ ẹran tó máa fi ṣèkó mọ́ àgbàlagbà. Ó pàdé àgbà lọ́nà, ó ní kó kọ́ ẹ lọ́gbọ́n, ó mọ̀ bóyá wèrè lòun náà ṣe kó tó dàgbà. Ẹni tá a bí lánàá ó lè gbọ́n ju àwa tá a bí lọ. Ìyẹn ni túmọ̀ owó yẹn, pé kì í ṣe ẹni tá a ti bílẹ̀ tó ti pọ́ ọmọ 20 ọdún, ó lè jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ lọ́yẹ̀ṣẹ̀ padà wá bí, àbáṣílẹ̀kùn, ó lè jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ wá bí lónìí. So ìtumọ̀ ẹ̀ nìyẹn, pé anóyún àgbàsíkù ọmọdé rìn ńlẹ̀. Ọmọdé ló máa ṣẹ́gi tó máa fi ṣe ìkómọ àgbàlagbà. Ọmọdé nígbà wáṣẹ̀ títí di ìgbà tá a wà yìí, àgbàlagbà ló máa mọ́ ọmọ kékeré fo títì dá. Tó bá pẹ́ títí, ọmọdé tẹ mú fo títì dá yẹn ló yìí máa padà tún wá mú àgbàlagbà fo títì dá. Bí ilé ayé ṣe rí nìyẹn. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ léegun àgbà ń jó, epo lọ̀gá, bá jùlọ ó lè ṣọ̀gá, ẹ̀sà ló máa ṣe. Bẹ́ẹ̀ni. Ìyẹn ni pé kí Olóyè Sunday Igboho wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ni. Torí ohun tó pè yín tẹ̀ wá sọ ni pé Sunday Igboho wọ́n máa sọ̀rọ̀ jù pé ọ̀rọ̀ tó lọ ó ti pọ̀ jù. Ìtumọ̀ tẹ̀lé fún ọ lórí yẹn. Inú ẹni kì í dùn ká pamọ́ra. Gbogbo ibi tí igbá bá ti námì lèèyàn máa ṣọ́. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ sí èèyàn mi kan ní bí ọ̀sẹ̀ kẹta nígbà tá a wà yìí. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń ṣàríkọ́gbọ́n. Ọ̀wọ́n tọ́rọ̀ yẹn ṣojú ẹ̀ máa yà wọ́n lẹ́nu pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ni bàbá wa ti fi ń sọ̀rọ̀ yìí. Ẹni yẹn ṣe ìyàjú tó ṣe sí mi yẹn, ó jẹ́ kí n pe DPO pé kán wá àrẹ́sì ẹ̀. Ìgbà tán àrẹ́sì ẹ̀, ẹni tí wọ́n jọ yájú sí mi, tèmi rò pé yẹn pẹ̀lú, ìkejì ẹ̀ kò pẹ̀lú. Ìgbà tí ìkejì ẹ̀ dé, òun ti parọ́ nǹkan tí bí ọ̀rọ̀ ṣe rí kọ́ ló sọ, ọ̀rọ̀ míì ló ń sọ. Ṣùgbọ́n ìgbà tí ìkejì ẹ̀ dé, àwọn ọlọ́pàá ránṣẹ́ sí mi pé bàbá olóyè, àbí kí wọ́n á tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí, kí n jọ torí Ọlọ́run kí n yọjú sí wọn. Mo ní láti padà níbi tí mo ń lọ, torí ìpè àwọn Yorùbá ní ìpè ní ní ṣọlá, ẹni tá ń pè kò gbọ́dọ̀ máa ṣe fáàrí. Mo débẹ̀, ìgbà tán sọ gbogbo bọ́rọ̀ ṣe rí, ọ̀rọ̀ tó dẹ̀ ní dọ́kúmẹ́ǹtì ni. Mo bẹ̀rẹ̀ sí sọ pé nígbà báyìí ó sọ báyìí, ìwé ẹ̀rí nígbà báyìí ó sọ báyìí. Ìgbà tí ìkejì ẹ̀ wá dé,
ìkejì ẹ mọ̀ pé tóun bá sọ pé kò rí bẹ́ẹ̀ wàhálà ni, tóun bá sọ pé ọ̀rọ̀ yẹn rí bẹ́ẹ̀ wàhálà ni fún ẹni tó ti purọ́. Ó ní ọ̀gá ọlọ́pàá ẹ má bínú, ara ẹ̀ kò yá láti bí ọdún mẹ́ta, láti bí ọ̀sẹ̀ kan ló yẹ kí wọ́n ti mú lọ fún àyẹ̀wò pé wọ́n ti ń pè òun láti bí ijọ́ mélòó, òun ò kọbira sí ni. Gbogbo nǹkan tó ń sọ yìí o, nǹkan yẹn ló ṣẹlẹ̀ sí o, kò rántí àná mọ́ o. Gbogbo ọmọ tó dẹ̀ wà mẹ́ẹ̀dẹ̀ yẹ fún bá ti ń sọ pé à ń ṣàṣìṣe kó má jẹ́ bẹ́ẹ̀ náà ló máa fa ìṣòro sí wa ní ọrùn. Èèyàn gbọ́dọ̀ tún ṣe. Tó bá ní lágbájá adákẹ́jà ni ẹ̀hún tó ti gẹ́ẹ̀tì wọn pé adákẹ́jà ni wọ́n ń pè wọ́n, kó máa tráì láti máa sọ ohun tó bá fẹ́ gbọ́. Ṣùgbọ́n tó bá dẹ̀ ti ń sọ jù lọ́wọ́ lágbájá kó máa tráì láti sọ pé gbogbo nǹkan tó tẹ̀ ń ṣẹlẹ̀ yìí ẹ ò tiẹ̀ rí nǹkan kan sọ sí. Àfi sùúrù o ní ọ̀rọ̀ Ọlọ́run fi sọ wípé ẹni tó dákẹ́ jẹ́ òun ni ọlọ́gbọ́n, pé ẹni tó ń sọ̀rọ̀ jù òun ni wèrè. Bíbélì ló sọ bẹ́ẹ̀, kọ́lọ́run má ṣe wá ní wèrè. Ó ní gbogbo ìgbà tá a bá wà láàrin ọ̀tá, ó ní kó dákẹ́ jẹ́, ló fi ní kíwọ kí o ṣe ọlọ́gbọ́n gẹ́gẹ́ bí ejò, kí o sì ṣe oníwà tútù bí àdàbà. So méjèèjì ló níwọ̀ntúnwọ̀nsì. Ibi tó bá rò pé a máa sọ̀rọ̀ kan bí wá léèrè pé kí ló dé tẹ́ ò sọ̀rọ̀, wà ní àfi sùúrù. O ò lè jáṣòro kó o tún jáṣòro yà fún. So ibi tá a bá ti rí pé ìgbà námì ibẹ̀ náà ń fojú ẹ̀ wò wá. Ìyẹn jẹ́ ìmọ̀ràn fún Olóyè Sunday Igboho pípé tó gbogbo ọ̀rọ̀ kọ́ là ń sọ, gbogbo ọ̀rọ̀ kọ́ ló lé sí, gbogbo ọ̀rọ̀ ló lé sí, gbogbo ẹ̀kọ́ lè. Kì í ṣe gbogbo ajá tó bá bú ni òun la máa sọ kò sí.